lọ́jọ́ kìíní oṣù karùn-ún ọdún 2025 mo ti wà nídìí mọ́tò yẹn báyìí so òun ló wà ẹ̀rí bíi tá park ẹ̀ sí ẹ̀rí bó ṣe rí ṣe wo ẹ̀rí inú ẹ̀ lélẹ́yìí o ẹ̀rí bí inú ẹ̀ ṣe rí so ẹ̀dẹ̀ mọ̀ mo sọ̀rọ̀ gíláàsì yẹn náà fún ibi tá park ẹ̀ sí látòjọ́ náà ló wà a wà ní dédé aago kan kù ìṣẹ́jú mẹ́sàn-án báyìí so. Abeg, come and carry this thing. Capo, àwọn guys sọ bí báyìí di wọ́n sọ mọ́tò ẹrù kébì. What of meaning of this?